mami junior ṣé ní pa junior báyìí junior lọ school látọjọ́ monday wọ friday tó bá ti dé lesson teacher tó ti ń dúró dè ọjọ́ saturday ẹ tún pé lesson teacher fún ọjọ́ sunday ẹ lọ church tó bá tún ti dìrọ̀lẹ́ sunday yóò tún ṣe house fellowship orí junior ó yí orí junior máa yí junior ya wèrè ẹ fún junior láàyè ẹjọ́ ṣe extra curriculum àbí òní ẹ máa pè extra curricular activities bóyá kó ṣe tailor àbí carpenter ẹ ṣáà jẹ́ kó wá ṣe nǹkan kan ṣe lọ́jọ́ saturday ẹ filẹ̀ ẹjọ́ ní time láti explore ẹ jẹ́ kó ṣeré ẹ jẹ́ kó ẹ fún ní social life ẹ sílẹ̀kùn compound fún ẹjọ́ jáde lọ ẹjọ́ lọ sí e ọpọlọ ọmọdé ó ní the fresh air ẹ pa junior bẹ́ẹ̀ ṣe ń bá a lọ yìí àwọn nǹkan tí ẹ bá jẹ́ kán ṣe ń kékeré báyìí tí wọ́n bá dàgbà yóò jọ wọ́n lójú àìmọye junior àwọn ní ń ta aláàdùn fún aládùúgbò nísìn adẹ̀mẹ̀rù ọkàn yín ẹ fẹ́ set junior against àwọn ọmọ junior yòókù ni kó lè bá a sóyèrè jù wọ́n lọ àkọlé òní tàṣe bẹ́ẹ̀ ni kò sí bá a ṣe lè sọ ọmọ náà sínú àlùjọ náà dáńfó ní ó bóde bíi kókó àmàlà àìmọye àwọn junior tẹ set against àwa nígbà tá à ń dàgbà tẹ set against wa àmọ́ pàdé wọn tí wọn náà ti dájú tí a lọ gbogbo òwe olórí burúkú tí ẹ sì kà ń gbà náà kìnìkan gbogbo lẹ́sìn olórí ibú tí ẹ ṣe omi ò tí ì ré èbó sójú rí pẹ̀lú èbó òfò tí ń kọ́ kéré èbó sójú rí kò dé Libya débi pé yóò dé Canada kò sí bí ẹ ṣe lè kàwé olórí ibú wọn náà tó kò lè mọ tó bá mọ má sì jù mí lọ kò lè mojú owó jù mí lọ mo mojú owó jẹ̀mẹ́fẹ̀lẹ̀ lọ ṣé torí pàwọ́ ò tí ì tẹ̀ mí